irú wa ṣe wọn pẹ́ dà àtọ̀ náà ò sí ìdí bẹ́ẹ̀ ká fọ́nsán náà. Kò dẹ̀ kí tó. nínú oko àti ẹ má gbé àwọn tí Instagram ló bá. oko abẹ́rẹ́ business kì í ṣe gbogbo obìnrin ló ń gbádùn oko. Mo fẹ́ ọkọ mo bímọ kò mú kókó obìnrin ń gbádùn oko. Ó kàn fẹ́ ẹni yẹn kọ́ lè sọ lọ́pọ̀. Àwọn oko àrìnyà wà. Oko àrìnyà. Oko àrìnyà. Wọ́n ní oko wo dábúrò òdòrí ní Going 62. Ńlá kò sì ṣe gbogbo tẹ ẹ̀yà tí ń rí rí. Mo dóko ń bá àwọn àti ìlú òde dáadáa bọ̀tẹ́lẹ̀ mo ti kọ́ ọmọ fòkó for over 10 years now. Ètò wọ́. Ṣé oko bàbá tí ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní ìfòdìbò àwọn oko àrìnyà. Àwọn ọ̀dà. Ẹ̀yin tẹ́ jókòó yìí lọ bá mi. Ẹ wò dọ́kítọ̀, ẹ wò dúró mi. Ọba Jáde London lè ṣe. Dókítà mo gbọ́ pé èèyàn kan sọ fún mi pé àwọn ọkùnrin London ò lóko lọ́wọ́. Ó lójú. Dókítà la béèrè. Gbogbo ọkùnrin London 80% gbogbo ẹranko ní jàwárí àwọn ọkùnrin London 80% wọn kò wọ́n lè. Èyí ó kọrin fún wọn ní pé àwọn gbọ́mọdé ṣe rí alẹ́ kúkú tó. Ó lójú. Oko òdìbò mi lórí kí pé mo dàgbà tí mo dùkú tẹ́ bá rí gbogbo àwọn ọmọ yẹn wọ́n máa dé rí tá àti bá mú ẹ̀ tó bá dé ní ọ̀dọ́ oko òdì wọn. Ó kàn gùn ni kò le. Ogo wọn kàn gùn ni kò le. Ṣé ẹ rí oko kúkúrú wa? Oko tí mo yé ti jù ni tí mo rí tó bá mi lẹ́rù jù ni ẹpọ̀n tí wọ́n ń tóbi ju oko lọ. Mo rí ẹpọ̀n ẹni yẹn ó tó ọwọ́ mi tí mo ṣe lálẹ́ òní. Torí ìlú mọ́rin ni wọ́n wò. Láìsòpá. Ẹpọ̀n tóbi ju oko lọ. Tí ó bá lù mí ní ìdìbà ẹpọ̀n yẹn ló máa ń gbáriwo ẹ̀ pa. Especially tó bá gbẹ̀yìn wọlé. Alẹ́sọ̀ ni abẹ́ fẹ́ fi mí ṣe yẹ̀yẹ̀ kí n sọ. Irọ́ o. Lẹ́kṣọ̀ ni à ń gba lẹ́kṣọ̀. Irú àwọn ẹpọ̀n yẹn tó bá dìsáàjì síyàn lára ìyẹn ọmọ omi lórí bẹ́ẹ̀dì. Ìyẹn ó dá kéèyàn dókó ń bò ó lóyún. Mo bòbò jẹ́. Lọ́wọ́ tí mo wà mú tọrọ dàbí kí ẹ ṣe tó mo ti dọ́jọ́ alẹ́ tó ti wà. Irú àwọn okó yẹn wọ́n máa ń sá pamọ́ sínú ẹpọ̀n tó tóbi. Kàtígórì oko àwọn ẹlẹ́pọ̀n ńlá. Oko kejì tí ó yẹ yín oko àtàǹpàkò. Ẹni pé àtàǹpàkò ó gbẹnu sókè nígbà tí ó parí. Irú àwọn oko bá yẹn ó máa ń fún yàn náà. Oko yẹn bá lè tọ́ báyìí ó ṣó sókè báyìí. Ìyẹn oko àtàǹpàkò. Gbogbo ẹ̀ ládórí náà ló ń sọ ń pa rẹ̀. Because iṣẹ́ kò lọ straight sínú òògùn ibi ìdodo ni oṣù ní òpin ẹnu sí torí pé kí ni ló gbà pàpàkò ìtọ́ ní pé kán wà ń tàpàkòkò tó dókò yẹn ẹni tó sọ àlàgà láńtàpàkò yẹn lónìí òkú mélòó lákòókò kìlọ̀ lórí okó àtàpàkò wọ́n máa ń gbá ìdodo ní sì máa ń ba ikùn jẹ́ tó gbogbo ọkùnrin tí okó ẹ̀ bá gbé so kò tí ì pẹ̀jù ṣe ayọ́nù tẹ̀ wálẹ̀ ó lè dùn yín. Oko oríṣi kẹta àwọn tó ní oko wọ́n ní oko òkè kápò yẹn kó ṣe gbìngbì tí olóyún ṣe sọ̀rọ̀ ó máa yọ ni wọ́n pè ní oko kándù. Oko kándù. Ìyọkọ mi kí láàbù. Irú àwọn oko bá yẹn ẹni yẹn ní oko ó sanra láwọn ní àmórí rẹ̀ yọ bí ó kòtò ní oko tó kù láti lójú kò ní fa wàhálà kò sí wàhálà ní wú owó rẹ̀ nítorí pé kí ni ìkéèsì tí ẹ̀kọ́kọ́ rẹ̀ tóbi láàrin but gbọ́rọ̀ wò tó bá ti wọlé á ṣe kóró á ṣe kóró ni ẹ̀yin ọmọ mi á ṣe kóró ni irú àwọn oko bá yẹ bẹ́ẹ̀ bílè kò tóbi nítorí pé kò dùn yín kó tó wọlé àwọn oko yẹn máa yọ bọ́rọ́ ni tó máa ti ń ṣe lọ́ máa yọ bọ́rọ́
tí spam gbó ẹ̀ bá ti wẹ́ tó mọ̀ máa yọ bọ́ọ̀rọ̀ ní máa wọlé gbogbo báwọn ìyẹn náà ó mú máàkì tó dáa. Okó tí yóò jẹ́ kóbìnrin jó láyé ọkùnrin tó máa ń lo ojú tó tóbi ó máa kì í jẹ́ kóbìnrin ó lóyún ó máa ń boyún jẹ. Àwọn tí wọ́n máa ń sọ pé big bad kò jẹ́ kí ó máa ń jẹ́ kí obìnrin ní miscarriage ó dẹ̀ máa ń sún àwọn ilé ọgbọ́n. Àwọn okó máa ń kú gan yẹn bí okó wọn àwọn okó kan wà tó máa ń pè ní okó ṣégeyà. Okó ṣégeyà. Okó yẹn ṣégeyà tí ẹ bá rí okó yẹn tó bá okó ṣégeyà ló tọ̀tọ̀ èyí tí okó yẹn fi mọ̀ láti láì. Ẹ ṣe à ń kọ́lẹ̀. À ń kọ́lẹ̀. So gbogbo ọkùnrin tẹ́ bá ti rí ẹbí wọn lérè pé okó ṣégeyà Ọlọ́run kẹ́kẹ́ ìkàbẹ̀ fún okó ṣégeyà. Àmín o. Ó bímọ tán kò sí ẹni tí okó ṣégeyà bá dó ó máa paralyze lójú alẹ́ yìí. Ó máa paralyze okó ègún okó ṣégeyà nígbàdàn okó burúkú ni. Àwọn tí sì mọ́ lóko yẹn gan fún ọ̀nà tó ń fáìn ẹ̀ tí mọ̀ wọ́n máa ga against describe wọn fún yín. Ìgbókùn gbogbo ọkùnrin tó bá ga ló ń lóko ṣùgbọ́n àwọn kan ṣorí ibú tó pé okó tó ń gbé wá yẹn ó gùn láti ibi ọmọ ọwọ́ mi níbi ìka mi débi èjìká tiẹ̀ ní kì í ṣe ìgbọ̀n ṣé irú okó bá yẹn okó yẹn gùn wọn lè rí pátáwọ̀ wọ́n máa ń fi okùn so mọ́ báàgì ní nígbà tí wọ́n fi ilẹ̀kẹ̀ sí bẹ́ẹ̀. Láìsùn pa. Tírú okó yẹn tí o bá bọ̀ pọ̀ pọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tọ́pọ̀ ìbò ló fẹ́ fẹ́ ní àbídúdú ni lọ àjọ ọ̀tọ̀ ọmọ tó ń kó orí òdì fún yàn lò ní ọmọ òdì jọ ẹ́. Okó yẹn máa ń boyún jẹ ni. Okó yẹn máa jẹ́ kí ọkùnrin ó tètè lùsì ẹsẹ̀ kan kó máa lo ìtọ́pẹ̀ ní ọ̀pá. Ókè ó máa ń jẹ́ kọ́kùnrin lùsì ẹsẹ̀ kan. Ẹsẹ̀ mẹ́rin ni wọ́n máa ń ní. Ẹsẹ̀ tọ́lọ̀ fún wọn méjì okó tààrin àti ọ̀pá tó ń lò. Àwọn dẹ̀ máa ń burẹ́wà wọ́n dẹ̀ máa ń ní stroke. Ṣùgbọ́n owó okó yẹn obìnrin bẹ́ẹ̀ bá gba owó okó yẹn sára ẹ̀ẹ́dẹ̀ làlúbàríkà. Àìsàn wo lè fa kánsà sínú wọn ó lè fa kánsà. Ẹ̀fọ́ kò wọlé àbí Ìbàdàn adókò ṣe gbé yàgbádàn. Méjì lókúta akẹ́wé ẹ̀yẹ ṣe wá wà lọ́dọ̀ mi 1003 lórí Instagram 300 kí ló dé lọ́la gelu FM àbí ń pàtọ́dọ̀ mi ní kọ́ mọ̀ bọ̀ lọ́dọ̀ yín ni. Bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ rẹ̀ ó fi lẹ́yìn náà wọ́n mi lọ́dọ̀ yín lọ́hùn. Ẹ wọ kí ló ń pè é no kò ń ṣe live yín là ń wà á gbé picture yín síbẹ̀ ẹ jókòó beautifully seated. Mo wà láì ní ọ̀dọ̀ mi ni tí máa pa nísìnyí gbogbo àwọn 1000+ ìyá wá sọ́dọ̀ ní gbogbo wọn ló gbẹnu kalẹ̀ bí ajá àti ló pa. Ṣé owó owó yẹn nínú ìwé ọlọ́mọge tí ẹ̀ ń wá ọkọ tí a bá mọ̀ pé ẹ fẹ́ bímọ okó tó bá ti pé ó ní bébì ẹ lè ló kò pa ayé yín ò ní bàjẹ́ okó ń bá yí obìnrin irú wọn obìnrin ò bá wọn gbélé bó béèyàn fẹ́ funfun bó fẹ́ dúdú wọn gbọ́ gbélé torí okó wọn ti di mẹ́rin ọ̀pá àárín ẹsẹ̀ méjì okó olórí burúkú Ọlọ́run jẹ́ káṣágbàkó rẹ̀. Dẹ okó tó tún wá wà ṣé ẹ rí àwọn okó kan wà wọ́n wá kí wọ́n mọ̀ gbádùn okó yẹn tó kì í. irú okó yẹn ò ní kókó rí ẹ̀ torí kò ní kanlẹ̀ ó yí ọ̀dì yìí bó ṣe ṣì ní. Ó dún mi bá àríra wa wọ́n rí àwọn lórí Facebook ṣé rí okó tó bá kí á dàbí kó ń lo ọlọ́pàá kò kó gùn irú okó bá yẹn ó lè ṣe rántẹ́yìn okó yẹn lè ṣe rántẹ́yìn àwọn okó yẹn ò tètè rọ̀ tó bá ti sáyé kì í rọ̀ ẹ̀ mọ̀ lọ ẹ̀ mọ̀ ṣe lọ. Òfin tó bá dìtà bá pàdé ọkùnrin náà bẹ́ẹ̀ bá pàdé ọkùnrin ní títì tẹ́ bá pàdé ẹ̀ ní fúlọ́ọ̀bù ẹ mẹ́sọ̀ pé èmi mọ́ yóò kó wò ní tó lò yín gbòkó ẹ̀ sórí fíìmù tó lò so kò sí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mà kẹ́sì tó bá ti pàdé mi bàmá yẹ ìwé rẹ̀ bó ṣe ọjà ló ti pàdé mi yọ láàrin ọjà ni bí ọmọ pàdé okó ségè ní iyemẹtu mo máa pariwo níbi iyemẹtu àjíìkù okó ségè mo pariwo ní o mo dẹ̀ dákú. Gbàdá bí ẹ wà láti okòrò fún ó pariwo ni mo sì kéré ńgbà yẹn nígbà tó ń yọ okó yẹn ó débi orúkún ó yẹn máa fa kánsá ó dẹ̀ máa ń jẹ́ kọ́kọ́ yẹn náà ní sóòkì.
tẹ máa ń rí ẹ̀yin ọmọ tẹ wà lórí tábà tẹ máa ń gbé fọ́tò ọkùnrin tó kú ẹ̀ okó yẹn máa ń ba ayé jẹ́ lóòótọ́ o ó máa ń ba ayé jẹ́ o òótọ́ mo sọ fún yín okó kan wà tí kì í jẹ́ kéèyàn róyún ni irú okó ṣége Ìbàdàn kì í yẹ kó bí wọ́n máa jẹ́ kọ́ ní ìdádúró wọ́n máa lè tó máa tíyàwó wọn bá fẹ́ bí wọ́n kà ló máa ṣe bí IVF bọ̀tún wá ní kókó tó máa sùn obìnrin yẹn tó fi bí wọn okó àgbákò wa èyí tí gbogbo àwọn ọmọ ọ̀sìn tẹ bá wá ń bi wọ́n léèrè wípé tó bá ní kẹ báwọn wọkọ ọmọ pé ọkùnrin tó ga kí ẹ sọ pé òun ṣe mọ wọn. a pilẹ̀ fún Nàìjíríà ní kátìgírì òṣòkò tó dá nídìí ọmọ Nàìjíríà tẹ́ ẹ bá lọ Google rẹ̀ ẹ mọ̀ pé blogger ni mí the largest oko Ghana Congo ọlọ́run ló fún wọn lóko Nàìjíríà ní position fẹ́ wà ní Ghana wà bí number 3 Nàìjíríà wà bí number 42 ẹ lọ Google ẹ world dick ìbá yí ilé yẹ ṣe ẹ ní oko orí burúkú tí mo ní mo pàdé yẹn oko ṣége tó yẹ yí wọn nígbà tí ìyá rẹ̀ lọ ṣe àtìpó ìyá ẹ̀ lọ ṣe àtìpó aláàrú ní Congo so half Congo half Òṣogbo ní bàbá rẹ̀ tó yẹ mi ò dúró níbẹ̀ níjẹ̀ tí wàá lóyìn mi tí mo fi lu oko ìjége so tí ẹ bá fẹ́ gbádùn oko tó ga òtókó tó dún tí yóò yẹ kí ló dé you are currently offline ṣé mobile data ti tán náà ẹ mọ flag rẹ bá sì flag mi kúkú ń sọ̀rọ̀ lọ bí tí mo wà bẹ́ẹ̀ flag nítorí kí n tó pé mo sọ pé mo kó ẹ jọ mi ò